Jésù Kristi kí wọ́n bá ẹnìkọ̀ọ̀kan wá gbé. Fi ọpẹ́ pàtàkì fún orúkọ Olúwa wákàtí àti dédé àkókò tí a wà yìí. Gbàdúrà wípé ìrànwọ́ Ọlọ́run kí ó dé bá wa. Ìrànwọ́ òjijì láti ọwọ́ Olódùmarè, láti ọwọ́ ẹlẹ́dàá ọ̀run àtayé, láti ọwọ́ ẹni tó sọ ayé àti ọ̀run kọ́, tó gbèrò kí ó bá wa ní pàjáwìrì ní wàràǹṣeṣà lórúkọ ńlá Jésù Kristi. Bí a ti ń retí ìrànwọ́ rẹ̀, tí a dóde ìrànwọ́ rẹ̀, kí ìrànwọ́ náà jẹ́ ìpín wa ní orúkọ ńlá Jésù. Mo kí wa káàbọ̀ sí àkókò ìgbaniníyànjú ìgbéniró mi bí a ti ń ṣe látẹ̀yìnwá. Ọpẹ́ pàtàkì fún Ọlọ́run fún ayé ẹnìkọ̀ọ̀kan wa tí a tún padà lónìí láti kíyèsí ọ̀rọ̀ náà. Kí ni tí a fẹ́ gbéyẹ̀wò lónìí? Òun náà ni ìjà tí ń bẹ ní inú. Ìjà tí ń bẹ nínú. Kí ni ìjà náà? Apostle Paul sọ fún wa nínú ìwé Galatia orí 5 ẹsẹ̀ 17. Galatia 5:17. Ó ní ara ń ṣe lòdì sí ẹ̀mí, ẹ̀mí sì ń ṣe lòdì sí ara. Àwọn méjèèjì wọ̀nyí sí ara wọn kí àwa kó má bàa lè ṣe nǹkan tí à ń fẹ́. Ìjà yìí lélẹ́yìí, ara sí ẹ̀mí, ẹ̀mí sí ara. Kí wá ní kí ni ó fa ìjà yìí ká má bàa lè ṣe nǹkan tí à ń fẹ́? Apostle Paul sọ kankan nínú Róòmù orí 7 tí a bá kà láti ẹsẹ̀ 14 tó fi dẹ́sẹ̀ 22. Ó ń sọ nípa ìdá méjì tó ń gbénu wa. Pàápàá jùlọ nígbà tá a bá ti di àtúnbí, nígbà tá a bá ti gbájú gẹ̀bí lọ́wọ́ àtúndì, tá a bá dọmọ Ọlọ́run. Ìyẹn ni pé ẹ̀dá àkọ́kọ́ ni ẹni àtijọ́ ni, ẹ̀dá ìkejì ni ẹni titun ni. Ìjàǹkadì wà láàrin bí orogún ni wọ́n. Nígbà tí ọkùnrin kan bá fẹ́ máa fẹ́ ọkùnrin méjì bá fẹ́ máa fẹ́ ọkùnrin kan, tóbìnrin kan fẹ́ máa fẹ́ ọkùnrin méjì, so a fẹ́ di orogún. Ìjà yìí wà láàrin ìṣẹ̀dá àtijọ́ ni tá a gbé kalẹ̀ nígbà tá a dàtún bí, tó tún fẹ́ tún gbórí sókè, ó fẹ́ tún rúra sókè, àti ẹ̀dá titun míì tá a jẹ́ nígbà tí aláàmọ̀ Jésù yìí. Apostle Paul ń sọ nípa inú Galatia orí 7 ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21 yẹn. Ó ní a ti kàn má gbélébù pẹ̀lú Kristi, kì í ṣe òun lòun wà láàyè mọ́. A ti kàn má gbélébù. Ìyẹn ni pé tí ẹ bá wọn tẹ́ ń kàn má gbé, ẹ bá wọ̀rọ̀ àgbélébù, àwọn ọ̀daràn náà máa ń kàn má gbélébù. Àwọn tí wọn lè dáríjì mọ́ nínú òfin, tí wọ́n kọlu òfin ìlòlú orílẹ̀-èdè láti máa ń kàn má gbélébù. Apostle Paul wá lo ọ̀rọ̀ ara kíkàn má gbélébù gẹ́gẹ́ bí ẹyí pé ọ̀daràn ni. Kí wàá sọ ọ̀daràn? Orí kunkun rẹ̀ ńkọ́ tí ìfẹ́ tẹríba fún ìfẹ́ Ọlọ́run. Ìṣẹ̀dá yẹn ńkọ́ tó jẹ́ pé tara rẹ̀ nìkan ní máa ń wá. Ìfẹ́ tara rẹ̀ nìkan ní fẹ́ máa ń ṣe yẹn, tí ó sì wá ń fà wá pàápàá ń dì wá ní gbèkùn káwọn bá lè ṣèfẹ́ Ọlọ́run. Ṣé rí pé ọ̀daràn gidi ni? Bíbélì ṣe ń sọ nípa, ní Apostle Paul ṣe ń sọ nípa kíkàn má gbélébù. Ẹgbẹ́ ìgbà tó fẹ́ mú Jésù náà wọ́n kàn ní kàn má gbélébù, wọ́n ń pè ní wọ́n gẹ́gẹ́ bí ọ̀daràn. Àdìgbò àtàní kan sí lágbélébù ṣá Jésù kò ní kàn má gbélébù. Wọ́n yẹn sì kàn má gbélébù kan yìí. Ṣùgbọ́n gbogbo àtàwọn ti kàn má gbélébù ọ̀daràn ni wọ́n. Apostle Paul wá ń sọ ara bí ọ̀daràn tó nílò ká kàn má gbélébù. Ìṣẹ̀dá tá a wá kàn má gbélébù yẹn, tá a sọ nípa kàn má gbélébù yẹn, ìní ń sọ tí ń bá ẹ̀yà àtijọ́ jà tí ò fẹ́ gbà. Nígbà tá a Paul sọ ní Róòmù orí 7 yẹn, ó ń sọ bí ẹni pé bóyá ara rẹ̀ ní ń bá wí tàbí àwọn kan níbi kan. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká lọ púpọ̀ níbi ìyẹn, torí pé ara ẹ̀ tí ń bá wí o àbí kì í ṣe ara rẹ̀ o, ìyẹn ò kàn á lọ púpọ̀. Ṣùgbọ́n kí a kúkú mú àwọn ẹ̀kọ́ tá a kọ́ yẹn àbí tá a kà ń pa rẹ̀ yẹn ká mú fún ọ̀rẹ́ ayé ara wa, ká fi wé ayé ara wa, torí ọ̀rọ̀ yẹn jọmọ́ wa. Nítorí ṣàlàyé òun gan ni o, àbí ìgbé ayé àwọn kan ló fi ń ṣàlàyé yẹn ni o. Nítorí jọmọ́ wa gẹ́gẹ́ tá a là kọjá ni, àwọn ìrírí wa ni. Nígbà tá a máa ń sọ nípa ìjàǹkadì tí à ń sọ nípa rẹ̀, ó jẹ́
ntí a gbàgbọ́ tí Ọlọ́run fẹ́ ká jẹ́ àti ntí àwa gangan fẹ́ jẹ́ ara wì tó fẹ́ jẹ́ àti Ọlọ́run fẹ́ ká jẹ́ ìjànkadì tí ń bẹ láàrin ara wọn náà bí láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ bí láàrin àti ire àti ibi bí láàrin tó da àti tí ò da ìjànkadì tó wà náà nìyẹn ire àti ibi ntọ́ da àti tí ò da òkùnkùn àti ìmọ́lẹ̀ irọ́ àtòótọ́ ìjànkadì tó wà náà nìyẹn wàhálà tí ń bẹ náà nìyẹn tí ò lè ṣẹ́tù ẹni tó ń parọ́ nìsín pé òun ò ní fi rọ́lẹ̀ olóòótọ́ sí lòun ò ní fòótọ́ lẹ̀ ǹjẹ́ alẹ́ rẹ bí òkùnkùn ní rẹ gbá o nítorí ìṣẹ̀dá òun nìyẹn kó wọn máa mú kí nǹkan sú ni ìmọ́lẹ̀ ní gbá o òun tó máa ń ṣe ni pé kó wọn tú sí òkùnkùn ká ire ní gbá o ire lọ́wọ́ máa ṣe ibi ní gbá o ibi lọ́wọ́ máa ṣe wàhálà tó wà nìyẹn tó ẹ bá wọn sọ nípa ìjànkadì yẹn à ń sọ nípa níta gbàgbọ́ tó lọ́n fẹ́ ká jẹ́ tó fẹ́ ká ní àti níta wa fẹ́ jẹ́ tá a fẹ́ ní tó sì yẹ tako ìfẹ́ rẹ̀ ìjànkadì tó wà ń bẹ náà nìyẹn so nítorí náà àwa rí i pé tí èèyàn méjì bá ń jà bí ẹnìkan bá pa ẹni àkọ́kọ́ ẹnìkan kan ó sì pa ẹni kejì so nígbà tíjà wa wà báyìí nísìnyí tá a náà para wọn ẹni tó para wọn nísìnyí ó jẹ́ lórí níta yàn àbí níta fẹ́ tábàdé nísìnyí láàrin àárín àtẹ̀mí tí ń jà nù wá nísìnyí èwo ni ó borí ẹnìkan ò lè sọ fún ọ nísìnyí pé tí ó borí ni wọn ló ń sọ nítorí fi lè sọ náà sì ni pé èwo ló fún láàyè èwo ló fún láṣẹ kó darí rẹ̀ kó gbàkóso kó máa tọ́ ọ kó máa tì ọ torí tó bá gbà láàyè yẹn òun nìkan náà ni ó borí ẹni tó wá ń bọ̀ yẹn òun náà ni ó borí ṣùgbọ́n mo kà mọ̀ ní pé Ọlọ́run ní àwọn ìjọba yóò lè rán yàn lọ sójú ogun bí à ń sójà àwọn àbọ́lọ́pàá wọn kí wọ́n má fún ẹni tí wọ́n fi jà ogun kan fẹ́ yọ ní bọ́dà orílẹ̀-èdè yìí o ẹ jẹ́ kí á kó àwọn ológun lọ o wọ́n àkànní kan máa sanwó lọ lásán lọ rárá o àwọn bandit kan bẹ nínú igbó kan o ẹ kàn máa lọ lásán o rárá o wọ́n ti gbára wọn dì dáadáa débi pé ìjà yóò lè ṣe jà ìjà yóò rọrùn àti jà wọ́n ti gbára wọn dì dáadáa kàn bá ṣe fẹ́ẹ̀lì bí wọ́n bá wá fẹ́ẹ̀lì bóyá wọn ò mọ ohun ìjà yẹn lò àbí wọn ò tiẹ̀ lò rárá ìgbà pé bóyá wọn ò lò èyàn lójú ogun tó ìjọba wọn lójú ogun kò lè fún un ní tó fi jà bẹ́ẹ̀ náà nígbà tí irú ìjà báyìí wá wá kí ló lọ́ọ́ gbé kalẹ̀ láti borí ó gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ láti máa fi ja ogun yẹn oore ọ̀fẹ́ sì ní táwa gba Jésù nísìnyí tó fi pààrọ̀ fún wa lórí ọ̀fẹ́ oore ọ̀fẹ́ tó fún wa yẹn nísìnyí ó tó ja ìjà náà tá a bá ní pé àwa gbọ́ oore ọ̀fẹ́ yẹn ọ̀nà wo la fẹ́ gbà ṣàṣeyọrí inú ogun náà tó ló ṣe ní oore ọ̀fẹ́ mi tó fún ọ inú ìjà tó ń jà yẹn inú làásìgbò yẹn ká mọ̀ wípé kì í ṣe wọ nìkan kì í ṣe mi nìkan ló ń làgbọ́ ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti dà tó bí nínú Kristi Jésù ló ń larú ìrírí yẹn kọjá ó lè yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ni lápá ibi tó ń gbé àti irú níta àgbà láàyè bá a ṣe gbọ́ràn sí bá a ṣe lókun ẹ̀mí sí ni ó fi yàtọ̀ hàn oore ọ̀fẹ́ yẹn ó fún gbogbo wa lọ́tọ̀ ó fún gbogbo wa bákan náà so ẹ̀mí wà pẹ̀lú wa láti máa ràn wá lọ́nà ìjà náà àwọn aládarí tó yàn fún wa tá a bá wà lábẹ́ aládarí tòótọ́ tó tún máa fi ìlànà tó tún máa tọ́ wa sí ọ̀nà tàbí tí a lè máa ṣe àkántébù fi tá a jẹ́ ìríjú lábẹ́ wọn nípa ìmọ̀ràn wọn ìbáwí wọn tí ó tún kún àwọn nǹkan tí ò ní jẹ́ kí a lose so torí náà ìjà tó ń jà kí sì wọ nìkan o ìjà ń lọ nínú ṣùgbọ́n ìjà tá a lè borí ni ìjà tá a sì borí ni bí ó bá dàbẹ̀ pé wọ́n ya tiẹ̀ ṣubú lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ méjì àbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe pé oyún mú pé kò banújẹ́ àbí kò rò pé ó ti tán nìyẹn onímọ̀ ìgbà tí Jésù tí ì dé tí kò tí ì mú ọ lọ bounce back kò tún jókòó padà kò tún fẹ́ tẹ̀lé kò tún mú dúró rẹ̀ mú padà kò bẹ̀rẹ̀ sí lo àwọn èlò yẹn wo bó ṣe lò tó fi fèlì so bẹ̀rẹ̀ sí lò dáadáa tí wọ́n bá ní lò ká béèrè tí wọ́n bá ní lò ká gba ẹ̀kọ́ tí wọ́n bá ní ká gba ìmọ̀ tí wọ́n bá ní ká gba ìgbàwí ká gbà láàyè ìṣẹ́gun ìtọ́mọ Ọlọ́run ìṣẹ́gun sì jẹ́ tiẹ̀ lórúkọ Jésù níbi tá a gbò sí lónìí nìyí tá a tún mú àwọn abala ẹ̀kọ́ mẹ́rin wà lọ́sẹ̀ tí ń bọ̀ láàfin lọ́kùnrin àbísí fún yín lórúkọ Jésù làwà àmín.